Salamu alaikum wa rahmatullahi wa barakatuh, Prof. Mo fẹ́ kẹ́ fún wa ládùúrà. Àdúrà tí ènìyàn lè máa ṣe tí ilẹ̀ bá fún mọ́yàn. Àdúrà rísìkì generally. Bẹ́ẹ̀ ni agbára àwọn àdúrà wà lóríṣiríṣi tíyàn fi ń dolówó tíyàn fi ń dọlọ́rọ̀. Màá dẹ̀ fún wa láàárọ̀ yìí. Tested and confirmed bí isnillahi ta'ala tí ò ní ìrújú ni o. Now, o máa yan nọ́fìlà rákà méjì. Fatiha àti Suratu Izaja. Then àdúrà tó fẹ́ ṣe ọgbọ́n Hasbunallahu wa ni'mal wakil la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo ń bọ̀ wá lórí ẹ̀. Síwájú kó tó ṣètò àdúrà àbí tó bá ṣàdúrà ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní. Charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Account nìyẹn fún àwọn aláìní. Àdúrà yìí àwọn èèyàn máa ń wò pé bóyá àdúrà ò lè sọ̀yàn dolówó kò lè sọ̀yàn dọlọ́rọ̀. Kò sí nǹkan tó yára sọ̀yàn dolówó tó yára sọ̀yàn dọlọ́rọ̀ tó àdúrà. Tó àdúrà bẹ́ẹ̀ ni. Àdúrà tí mo fẹ́ kọ́ wa láàárọ̀ yìí wọ́n ní group tó jẹ́ pé nǹkan tí wọ́n máa ń ṣiṣẹ́ fún bí yàn á ṣe nàjà bí yàn á ṣe di olówó ọlọ́lá nínú ayé ni. Torí nǹkan tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ tètè di èèyàn nínú ayé òun náà ni àwọn nǹkan tó ń kọ́yàn lẹ́sẹ̀ bí ilẹ̀ tẹ́ ẹ ṣán kódà kẹrẹ gan kó tó ṣe díẹ̀ ẹ rí i pé ìkoríko a máa wù ń bẹ̀ ìkoríko tó ń wù yẹn enemy ní fún land yẹn. Bẹ́ẹ̀ náà ni nínú ìgbésí ayé ẹ̀dá ó ń ṣe business àwọn ogun kọ̀ọ̀kan máa yọjú á lóun jẹun lójú oorun òun ní ìbálòpọ̀ ojú oorun àwọn kan ń sàsí wọ́n ti rí rògbò ẹ̀ ègún ìdílé gbogbo nǹkan wọ̀nyẹn ló ń fàfà sẹ́yìn àwọn àdúrà kan wà òun máa clear gbogbo nǹkan wọ̀nyẹn kì í ṣe pàdúrà ẹ ló gbówó wá fún ẹ á clear gbogbo nǹkan náà dandan tí ò jẹ́ kó débi tó ń lọ yẹn kódà tó bá kù sọ́wọ́ kádàrá tó oògùn ò lè ṣe àdúrà ṣe kí ni òun tọwọ́ bọ kádàrá tọrọ ọba tó ní kádàrá ló ní àdúrà ló ń gba àdúrà bẹ́ẹ̀ ni. ṣó ti rí i pé àdúrà lè sọ ẹ́ dolówó lè sọ ẹ́ dọlọ́rọ̀ tó bá yẹ pé o fẹ́ fi tòògùn ṣe ni wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣoògùn èèyàn mẹ́ta ti ṣoògùn owó tó jẹ́ fẹ́ nìkan tí ò jẹ́ fẹ́yàn méjì ọ̀rọ̀ àdúrà ò rí bẹ́ẹ̀ o pé àjọ ń kọ̀ wọ́ọ́rìn àdúrà yìí àdúrà òdẹ̀ kì í expire pé ìwọ o ti ṣe àdúrà yìí jù kó má lọ ṣá. Ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Àdúrà ni Yorùbá ń sọ fún ẹ yẹn Yorùbá kẹta òyìdí wọn lóògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo àdúrà orí ẹni yẹn mí ni Ọlọ́run ọba Allah tó dá ẹ. So ẹ má ẹ ká lọ jìnnà jù wàkọ́lá rọ̀ bùkún ìdìbò ní astajibu lakum fáàsì ó yẹ kó máa fi wá lọ́kàn balẹ̀ ní pé ẹnìkan bẹ́ńbì kan tó ní kí n pè òun kó wọn á dá mi lóhùn kí ni wèrè tí mo wá ń bá kiri tí mo lọ ń fẹ̀dí ara mi síta pé ẹ wá ràn mí lọ́wọ́ ẹ wá ṣàánú mi tó mọ̀ tó mọ rojọ́ rẹ lẹ́yìn. nígbà tọ́lọ́run wà ń bẹ̀ fún ẹ kì í dùn mọ́ lọ́ngàn kí ọmọ tọrọ káàkiri nínú ẹ̀sìn Islam. ìyẹpẹrẹ ló máa ń mú báyàn. bẹ́ẹ̀ ni wàá béèrè lọ́wọ́ Ọlọ́run ọba ni. So àwọn verse kan àwọn orúkọ Ọlọ́run kan wà àwọn àdúrà kan wà pé wọ́n ní category lórí pé kí ni tí èèyàn fi ń dolówó dọlọ́rọ̀ ṣùgbọ́n mo ti sọ fún ẹ nǹkan tá a gbé ẹ dolówó dọlọ́rọ̀ yẹn àwọn yẹn máa clear gbogbo nǹkan tó ń kọjí ẹni àwọn á send èèyàn títí ẹsẹ̀. tó bá dẹ̀ ti clear kí ló kù. kó máa bọ́ sínú ọlá kó máa bọ́ sínú àánú Ọlọ́run. nítorí yẹ kó jẹ́ nǹkan gidi. àdúrà yìí ẹ̀ẹ̀mejì ló máa ṣe tó bá ti parí tó bá ti kí ìṣá ìtàn ó lè bẹ̀rẹ̀ àdúrà yìí lọ́jọ́ Sunday tó bá ti kí ìrun ìṣá ìtàn lálẹ́ wàá wá yan náfìlà rákà méjì Suratul Fatiha kan wàá ṣe Suratul Nasri Izaja Nasrullahi wal Fatihu wàá ṣe ẹyọ kan wàá lọlẹ̀ wàá tún dìde rákà ẹlẹ́ẹ̀kejì Suratul Fatiha kan wàá tún ṣe Izaja wàá tún lọlẹ̀ wàá wá ṣe kí ni náfìlà méjì yẹn náà ni rákà méjì yẹn náà ni wàá wá sálámọ̀ tó bá ti wá sálámọ̀ wàá wá tọrọ nǹkan tó bá fẹ́ wàá ṣe àwọn mùkọ́dímọ̀ alhamdulilayi astaghfirullah la ilaha illallah asalatu wàá wá bọ́ sórí àdúrà yìí wàá ní hasbunallahu wa ni'mal wakil la hawla wala quwwata illa billahi aliyyil azim hasbunallahu wa ni'mal wakil la hawla wala quwwata illa billahi aliyyil azim 1111. hasbunallahu wa ni'mal wakil la hawla wala quwwata illa billahi aliyyil azim tó bá ti ṣe bẹ́ẹ̀ 1000 tọrọ nǹkan tó bá fẹ́ kó dẹ̀rọ àfẹ̀gbẹ́lélẹ̀ kó lọ sùn tó bá tó wá jí láàárọ̀ yọkejì tó ti kí nínú ọ̀sán everything kò bá jẹ́ bí iṣẹ́ kò bá jẹ́ ọ́fíìsì kò bá jẹ́ ilé náà ló wà tó bá ti táìmù dùá wà lélì ìzàsájà táìmù tádùá máa ń gbà ní ọwọ́ aago 9 àárọ̀ níbi àyíkáyè tó bá tún bá ẹ wà á tún yan náfìlà rákà méjì yìí
Suratul Fatiha ìzájà, Suratul Fatiha ìzájà, wàá tún ṣe kíni, wàá tún sálámọ̀, wàá ṣe àwọn mùkọ́dímọ̀, wàá tún ṣe hasbunallahu wa ni'mal wakil la hawla wala quwwata illa billahi al-aliyyil azim 1111 ṣe fún 7 days wò. Ò ní jẹ́ kó já mọ́, kì í ṣe pé 7 days ló bá dé o, báwa èèyàn ṣe máa wá ní ó mọ̀ ṣe lọ ni. Ẹ dúnú mọ́. Wàá dúnú mọ́, wàá rí, wọ́n máa gbé nǹkan project ńláńláńlá, ó ń wá físà, ó ń wá àánú, ó ń wá kẹ́, ó ń takòtà, ó ní promise and faith, ó rí ìjákulẹ̀, wọ́n kásà sí tí wọ́n ti lọ kàn gbọ́ ẹ̀ mọ́bì kan, wọ́n sọ kọ́kọ́rọ́ síbì kan, kọ́kọ́rọ́ ta ni. Níbi hasbunallahu wa ni'mal wakil la hawla wala wọ́n tiẹ̀ ní rí ẹ mọ́, ẹni mi ò tiẹ̀ ní rí ẹ mọ́. Gbogbo nǹkan tó fi dírẹ́sì àlìjánà la hawla wala quwwata ní treasure àlìjánà. Allahu akbar. Hasbunallahu wa ni'mal wakil sì ní tọ́rọ̀ bá dojúrú tó ọ̀hún làbẹ́ Muhammad lò sallallahu ta'ala alayhi wa sallam. So àfẹ́ kí fídíò yìí pọ̀ lọ tẹra mọ́ iṣẹ́ yìí, a máa mú wá fún yín. Wọ́n láwọn species tó lọ́mọ́ra wọn tó lọ́mọ́ ta máa mú wá fún yín. Tí fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀kẹ́dẹ̀ bá wà ra àwọn nǹkan táwa ń tà. Egbògi wa ní made in India, packed in South Africa láti wo èké nínú àìsàn tó bá òkò dojú kẹ̀dá. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn, ètò àdúrà wà, ètò sàrà wà, àwọn àlálì powder wà lóríṣiríṣi tó jẹ́ handmade tá fi obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, ọkùnrin tó pé kò lè perform dáadáa, wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ń ṣe bákan ni. Gbogbo nǹkan tí ò ń jẹ́ kóbìnrin conceive pátápátá full package wà fún ẹni tó ní cancer, diabetics, hepatitis, gbogbo àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn, abẹ́ni tó ń forí kópa náà takò tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, both natural and spiritual. Contact wa wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Kò síbi tẹ́ wa tá a ti lè deliver fún yín, and deliver all over the world, even local, and deliver Bismillah ta'ala. Customer ló máa sanwó delivery. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ call wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Àdúrà ló ń gbé agbára kọ́ o. Ọlọ́run bá ṣàánú gbogbo ẹ̀yin customers wa, gbogbo ẹ̀yin fans wa, inú yá dùn, ayọ̀ yá kún. Ogun tó bá ti ṣẹ́nu ìgbésí ayé kò ní í gbérí mọ́. Right way lẹ́wà ẹ contact wa fẹ́ èyíkéyìí both natural and spiritual problem. Bismillah ta'ala ẹ dúpẹ́ fún Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wá náwó sàkántà àwọn aláìní ẹ̀ ní parẹ́ máyé lára. Innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Má sálàmù wa ilà nìkan.